Happy birthday, yay, on the mix. Straight from the lab of HBS with discount. Alhamdulillah, it's a joyful day. Musliman, Buy this beat today. it's a birthday again. Your prayer follow our happy birthday to you. Olori And love this week is HBS Productions. Alhamdulillah, for all to go to your dada. Muslim ataduke, all to really Buy this beat today. on the 15th of February, àyájọ́ tàbí ọ̀yẹ́. It's a birthday Buy this again, beat ọpẹ́ today. Olúwa wa. Ọ̀pọ̀lọpọ̀ ṣọdún èṣì lọ́dún ìtàn dẹ̀sí mọ́. Olùfẹ́ Ọlọ́run wa ṣáá ló mú wọn wá láyé. Jẹ́ ká jọ lẹ́nu balẹ̀ lọ́dọ̀ tó fi kọ́ ọdún rẹ̀. Làkọ́dé sí ní tùmúra fàlílà. Buy this beat today. Alhamdulillah, Rabbini, Alawi ọpẹ́ ní f'Olúwa wa. Alhamdulillah, it's a joyful day. Buy this beat today. Adúkẹ́, it's a birthday again. Ọpẹ́ f'Olúwa wa. Happy birthday to you, olóríire. Buy this beat today. Adúkẹ́, ọmọlọ́jọ́ bẹ̀rẹ̀ mo kí ọ dáadáa. Wà á tẹ́lẹ̀ tẹ̀pẹ́ wọ́n tó bọ́ ṣọ̀pọ̀lọpọ̀ láyé o. Buy this beat today. Tó fi ọ̀nà ètò jẹ́ fún ọ̀dọ́dọ́ ni. Sekinot love tèmi tó lọ́jọ́ mi rẹ̀ gangan lè ní jẹ́. 15th of February, àyájọ́ tàbí ọ̀yìn. Ó ní kìkì ọ́ kí mú ọdẹ lu bàbá rẹ̀. Buy this beat today. Ilé ọmọ olúlọ́rẹ̀ àfọ̀njá ẹnu lójú ọmọ kí ọ dáadáa. Nítorí tó yẹ wọ́n tẹ̀ lẹ́gùn, ẹṣin lẹ́gùn wọn. Nítorí kálámù tẹ̀dá wọn lẹ́gùn, wọ́n ṣe kánjú. Buy this beat today. Lágbàdì kéwù ni wọ́n ké ní tiwọn. Ẹ̀yin ló máa fi kéwù bẹ̀rù, wọ́n máa fàdúrà àtọrẹ. Òní fáwọn ìrànláyé lábúrò ní jẹ́ tirẹ̀ òmò kí ọ dáadáa ní. Buy this beat Ọdún tó kú ìyá today. sùn sọ́wọ́ sàn sọ́lá sàn sákú balẹ̀ ọ̀rọ̀ wà fífọ́ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lọ́lọ́ lójúmọ̀ rí báwọn gbọ́mọ̀ sí. Àjọ ṣáà ló wà yí o, kórìjọ mélòó kò délé. Alhamdulillah, it's a joyful day. Buy this beat today. Adúkẹ́, it's your birthday again, ọpẹ́ f'Olúwa wa. Happy birthday to you. Olóríire. Happy birthday, yay, on the mix.